Mú nìkan ní kí mú ní ti lágbẹ̀fẹ̀. Àmú wẹ́rẹ́wẹ́rẹ́, àmú wàràwàrà. Ike n'ake. 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 Ó ní wọ́n ti yọ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ kan tó fẹ́ tẹ ojú ilẹ̀ mọ́lẹ̀. Àìmọ̀kànmọ̀kàn ló ń mẹ́kùtẹ́ ilé polówó níjà. Fẹ́ forí ọkà ọmọ ẹ̀jẹ̀ kan ṣe wò. Wọ́n fẹ́ mọ tó yín fi ń ṣafárá ni. Bẹ́ẹ̀ ẹni oyin bá ta. Àtàgbé. Ẹnu mọ́ wọlé. Ayò. Ebu. As I was saying, sir, I keep telling them that there is a strange class in school, but nobody believes me. Wọ́n tún sọ fún wọn pé mo máa ń rí nínú class, àbí ṣe bẹ́ẹ̀ náà máa rí mi, máa ń rí ra wa. Wọ́n ò gbà mí gbọ́.